Ògo fún orúkọ Olúwa, ọgbẹ́ Ọlọ́run ga fún àkókò dáradára tí ó mú kó ṣojú wa. Ó kí wa kú dédé àkókò yìí bí kí abìtí àti láǹfààní àti máa gbọ́ wa. Ibi ìgbà tá a bá ń gbọ́ ọ̀rọ̀ náà, àkókò náà la fi kí wa. Oore ọ̀fẹ́ Kristi kó máa pọ̀ sí fún wa. Oore ọ̀fẹ́ mi lọ tó gbé adúwá lónìí láti sọ, oore ọ̀fẹ́ mi lọ gbé yín náà wá láti gbọ́. Mo gbàdúrà wípé bí ẹ ti fara wa láti gbọ́rọ̀ náà tí a ṣe ráhùn kankan àti kejì mọ́ ẹ̀mọ́ oṣù àpáyá orúkọ Jésù Kristi Olúwa wa yóò gbé wa sókè nínú ẹ̀mí. Ibi tí a ti nílò ìgbéga ọ̀hún sọ̀rọ̀ bí a ti ń polongo rẹ̀, Ọlọ́run polongo agbára rẹ̀, iṣẹ́ rẹ̀, oore ọ̀fẹ́ nínú ayé wa lórúkọ Jésù Kristi Olúwa wa. David tó ń rìn lórí ilé náà la tún gbé wá lónìí, apá kan nínú abala ẹ̀kọ́ tí Ọlọ́run fẹ́ kí a yẹ̀ wò. A fẹ́ wo kí ni òrùlé yẹn túmọ̀ sí gan. Ẹ wá wo Sámúẹ́lì kejì orí 11 tá ń kà yẹn ẹsẹ̀ kejì. Dáfídì dìde ó rìn káàkiri lórí òrùlé. Òrùlé tó rìn káàkiri yẹn la fẹ́ wo túmọ̀ rẹ̀. Òrùlé yẹn dúró fún àṣẹ àtagbára tí ń kọ̀ǹtró. Ó rìn lórí òrùlé. Sẹ́mà bí a bá fẹ́ dá ẹnìkan wò, àfi kí ẹ fi nǹkan tọ́ lẹ́nu wò. Bẹ́ẹ̀ bá ti fi nǹkan tọ́ yẹn wò, ẹ lè gbàgbọ́. Tá a bá ti fi nǹkan tọ́ yẹn wò, dá yẹn wò, a lè mọ ìwà tó ní. Sẹ́wọ̀n pé Yorùbá máa ń sọ pé ìwà oníwà ní tálákà máa ń ní. A rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn Yorùbá ó jẹ́ nǹkan tí ẹ bá ronú lórí tí máa ń tó nípa sí tó wọnú nǹkan ẹ̀mí lọ. Ìwà oníwà ní tálákà máa ń ní. Tẹ́ bá wo ìwà tí tálákà máa ń ní, tí wàá tó bá dé ipò ńlá yẹn ní ìwé Psalm 73 sọ fún wa láti ẹsẹ̀ ìkẹfà. Ó ní nítorí náà ní ìgbéraga ṣe ká wọn lọ́rùn bí ẹ̀wọ̀n ọ̀ṣọ́, wọ́n wọ̀ bí chain. Ìwà ipá bò wọ́n mọ́lẹ̀ bí aṣọ, ojú wọn yọ jáde fún ìsanra. Wọ́n ní ju bí ọkàn wọn ti ń fẹ́ lọ. Wọ́n ń ṣẹ̀sín, wọ́n sì ń sọ̀rọ̀ búburú ní ti ìnilára. Wọ́n ń sọ̀rọ̀ láti ibi gíga. Wọ́n gbé ẹnu wọn lé ọ̀run, àwọn sì rin ilẹ̀ já. Ẹnu wọn kálẹ̀, ẹnu wọn na ilẹ̀ já. Nítorí náà lè àwọn ènìyàn rẹ̀ ṣe yípadà sí ìbínú, sí ìhín. Ọ̀pọ̀lọpọ̀ omi ilé a sì ń pọn jáde fún wọn. Wọ́n sì wí pé Ọlọ́run ti ṣe mọ̀, ìmáa wà nínú ti ọ̀gá ògo bí. Kíyèsí àwọn wọ̀nyí ni aláìwà bí Ọlọ́run nínú ayé, ẹni tí ayé ń sàn. Wọ́n ń pọ̀ lé ọ̀rọ̀ àwọn alágbára nìyẹn. Bẹ́ẹ̀ tí kò bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ yẹn o, ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ ẹ jẹ́ àwọn sọ̀lù ọba. Ẹ tọ́jú pé ìgbà tí wọ́n wà tí wọ́n fẹ́ fi jọba, ó ń sá káàkiri ni. Lọ́sẹ̀ wá kiri ni tó lọ sápamọ́ níbi àánú àpò. Wọ́n náà lọ́wọ́ adára lágbára tán nìsín ní àkọ́ndì mọ́. Olúwa wọ́n mọ̀nà wá lọ́wọ́. Sẹ́ẹ̀dì kan bẹ tó yọ ọ́nù eléyìí bí. Ní ìwà olúwa ní tálákà máa ń ní. Dáfídì rìn lórí ilé nígbà tó rìn nínú agbára. Ó mọ president, egbò gangan president ni. Gbogbo president àdúgbò, gbogbo president àgbáyé, kò sí ní tó fà tí ó fà, kò sí ní tí ó bá fẹ́ ṣe ló kù. Ẹ̀mí nìkan ni ò lè fún yàn, ẹ̀mí nìkan ni ò dẹ̀ nípa lórí ara rẹ̀, ṣùgbọ́n ó ní gbogbo nǹkan níkàwọ́ rẹ̀. Gbogbo létí Solomon nìkan tá à ń ròyìn Solomon tá à ń gbogbo sábà alábìlúkú pèsè gbogbo nǹkan kalẹ̀ fún. Ó dẹ̀ ti fún Solomon náà ní connection pẹ̀lú àwọn ọba, pẹ̀lú àwọn èèyàn ńláńlá. Ìdí nìyí, ibi tí wàhálà ti dé nìyí. Ẹ bá wo ìwé Àìsáyà orí 14 láti ẹsẹ̀ 12. Ẹ jẹ́ ká wo tó gbé Sátánì ṣubú, èmi. Kò sí ọ̀nà òsì rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Nígbà tá a dá pẹ̀lú ẹwà, ó sì kàn ní máa mú gbéraga wá. Tẹ́wá tó Ezekiel chapter 28. Àjọpá Sátánì àti ẹwà rẹ̀ tó mú gbéraga wá. Eléyìí wá ṣe ìpè fún ẹnì kọ̀ọ̀kan wa. Nígbà tí a bá rìn lórí ibi gíga wa, tá a rìn lórí ilé wa, yẹ ni pé ìta ń ṣe àwọn tá a jẹ́ náà ṣe Ọlọ́run. Níta ń ṣe àwọn tá a dún business. Níta ń ṣe àwọn tá a níṣẹ́ ọwọ́. Àbí ìpè kan tá a ní nígbà tá a bá dé ibi gíga àpè yẹn tá a náà rìn lórí ilé, ẹja kẹ́kọ̀ọ́ lára Dáfídì. Gbogbo tó pẹ́ nìkọ̀ọ̀kan wá sí ibi gíga rẹ̀ ń bẹ. Àwọn kan ti wà ń bẹ. Bẹ́ẹ̀ táwọn tó wà ń bẹ ṣé wọ́n ti jọ́lọ̀ ń kulẹ̀. Sẹ́wọ̀n kékeré ṣe ìnira fún Ọlọ́run láti gbé yẹn ga. Àwọn tí ó gbé ga àti bí ó ṣe maintain ìgbéga yẹn ní wàhálà Ọlọ́run lónìí. Ọ̀pọ̀lọpọ̀ gan inú level 13 tí bọ́lá level 13 náà ti máa ń
fáwọn èèyàn ní retirement nínú iṣẹ́ ìjọba ẹlòmíì ti di level 5 apá ọ̀ka tó bá di level 10 wá ń kọ́ ẹlòmíì ti level 10 ẹlòmíì wà ẹnu ọlọ́run gan ọ̀ka sẹ́mà ọ̀pọ̀lọpọ̀ nǹkan là ń ṣe lónìí nítorí pé a nípa láti ṣe bẹ́ẹ̀ kò sọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ afẹ́dájọ́ lẹ́ni ìsinyìí ọdún àkàngbàgbọ́ pé ọlọ́run ti ní ká máa bí sí ká máa rẹ̀ sí ká sì máa gbàsùkà iye ká gbogbo àgbáyé ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ládàlẹ̀ lónìí tí ò sọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ń gbowó ń bẹ́ẹ̀ àwọn yẹn lè fún anílẹ̀ gan lọ́fẹ̀ẹ́ ṣe òkín ló kù ẹjẹ́ ìwọ́n tọ́lọ́run ò pé gan tọ́kàn ìrílẹ̀ tọ́ra tọ́dẹ̀ fọ́ní ìṣẹ́ tó kó chíẹ̀ síbẹ̀ tó kó gbogbo àwọn nǹkan tó nǹkan ayé ìgbàlódé síbẹ̀ ayé ó lọ ìṣọ́dẹ̀ máa lọ tí ò sí ọwọ́ ọlọ́run ń bẹ̀ so ọ̀pọ̀lọpọ̀ nǹkan yìí ni à ń gbáyé ṣe tó yẹ kí ó jẹ́ ìpè fún wa láti sọjí nígbà tí Dáfídì tọ́ agbára wò tó tọ́ àṣeyọrí wò ó tọ́ oore ọ̀fẹ́ wò ó tọ́ ògo wò agbára dé anointing dé gbogbo kan ṣe é ṣe apá ọlọ́run kà mọ́ ẹnu kà mọ́ ọlọ́run jẹ́nu ká wa o kẹ́nu ọlọ́run ká wa o kẹ́nu ìyẹn gan ká wa o láwọn tí ó jẹ́ lóòótọ́ tó yí wa ká tó fi yí wa ká nígbà tí agbára bá dé tó bá dé tọ́lá dé tọ́rọ̀ dé Yorùbá ní wọ́n sọ pé àgàdọwọ́ dùn ún rò fọ́ ẹnu dùn ún rò fọ́ àgàdọwọ́ ṣe é sáko àìfọ́ àwọn lọ́rọ̀ ìfọ́ lọ́jà àbí ọ̀gá náà ti ẹ̀gbẹ́ ni tọ́ba ti mú tọ́wọ́rẹ́ tọ́ bọ́ ọ̀rẹ́ àlùbọ́sà tó lọ tòmẹ́tò sí tọ́wọ́ ti tún fẹ́ wá tún wọ́jà wíṣíwí tọ́wọ́ ti ṣe é sí báyìí ọ̀rọ̀ ọkà fẹ́lẹ́fẹ́lẹ́ kò tún ṣẹ́jú kan báyìí o ó ti parí ẹ̀fọ́ wọ́n dẹ̀ ti ro kàṣe oúnjẹ jíjẹ ti bẹ̀rẹ̀ àwọn nǹkan tí ibi tá a bára wà lélẹ̀ ṣùgbọ́n jẹ́ ká kíyèsí nígbà tí àwa náà bá rìn níbi gíga wa tọ́lá dé tó gbé wa ga lápá ibi tá a wà yẹn kí n la ṣe àti ìgbà tá a rí pé gbogbo ẹ̀ náà ní gbìyànjú kíkà náà dé ibi gíga nínú tọ́lọ́ ń pè wọ́n sí abí tán ṣe gbogbo èèyàn ẹgbẹ́ gbogbo ibi gíga náà lónìí oríṣiríṣi ọ̀nà náà làwọn ń gbà débẹ̀ àyẹ̀tẹ́ ń gbọ̀nà sí dòmù lọ ń bẹ̀ àti ń gbọ̀nà gòmọ́ra lọ ń bẹ̀ àfàwọn tó dúdọ̀ lọ́rùn bẹ́ẹ̀ ká mọ̀ wípé ṣẹ́ra àwọn tá a dúdọ̀ lọ́rùn là ń bá sọ̀rọ̀ àwọn tá a sì dúdọ̀ lọ́rùn náà nígbà tí Jésù ọba tí ì dé àmọ́lé padà ṣàtúnṣe tá a jẹ́wọ́ gbogbo àwọn nǹkan tá a ṣe yẹn tí ò dáa tá a dẹ̀ dé lọ́rùn mú tá a fi gbogbo ayé wa sìn àti gbogbo tá a ní. báwa tá a dúdọ̀ lọ́rùn ṣé tí pé ká bá já àyàn bọ́ àbá ṣe já àyàn bọ́ sẹ́wọ̀n pé láti padà sí ipò yẹn kí n máa ṣiṣẹ́ àmọ́ iye ọjọ́ tá a gbàdúrà ẹ mọ iye ọdún tá a fi ń ṣe Ọlọ́run kó tó di pa ní irú ọ̀fẹ́ tá a níyẹn ká ní fẹ̀sì kékeré tá a níyẹn ká wá jẹ́ pé nǹkan kékeré tí ẹ̀ lè ṣe ń jọ kan á dẹ̀ bá gbogbo làálàá yẹn jẹ́ ní ṣubú dànù àmórí délé lórúkọ Jésù Kristi Olúwa wa tá a fi pàdé ní ọ̀sẹ̀ tí ń bọ̀ bí a bá ti rí àwọn nǹkan wọ̀nyí kò ní ẹ jẹ́ ká máa ṣe àtúnṣe rẹ̀ a sì máa bá Ọlọ́run sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó dàbí ẹ̀kọ́ fún wa nínú àwọn nǹkan tá à ń gbé yẹ̀wò. Grace be upon you. Amen.